Wálé ayé ó lámì lápárẹ́ Àbẹ̀kẹ́ adé alájà sùúrùra ọlátọ̀wá kó má ṣe kánjú kó ìwúlò rẹ̀ láyé síbọ̀ tá a máa jẹ́. Wálé ayé ó lámì lápárẹ́. Ramadan àtàwọn ẹlẹ́sìn Kristẹni pé ká fún wọn ní nǹkan ìṣínú pẹ̀lú ìrànlọ́wọ́ Prophetess Fúnmi Lucas àti ìyàwó Moronke Fálóyin àti Honorable Bọ́lájí Pìtàn náà ní ká jáde lọ ká lọ fún àwọn aláwẹ̀ ní nǹkan àwẹ̀ kí Ọlọ́run kó gbaṣẹ́ olórí wọn kọ́ lọ́ọ́ ní wá wa kó má fi iṣẹ́ ládàá kó má fi ayérayé Ọlọ́run àwọn ọ̀run kó gbàdúrà fún wọn nítorí wọ́n ṣe èyí wọn ò ní rákòbá ọkọ̀ bá àdábà kò ní ṣá wọn lẹ́sẹ̀ ipò gíga tí wọ́n lọ ọ̀run á mú wọn débẹ̀ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àdúrà wa gbà ó. Ọba Ọlọ́run tó ń ṣe bẹ̀bẹ̀ o, ọba Ọlọ́run tó ń ṣe bẹ̀bẹ̀ fi sọ́sọ́ alájà Sùúrùra máfa lábẹ́kẹ̀ fàyè mu. Ọba Ọlọ́run tó ń ṣe bẹ̀bẹ̀, ọba Ọlọ́run tó ń ṣe bẹ̀bẹ̀ fi sọ́sọ́ ti ọdún yìí tí ó bá fi dọdún tí bàbá jà fi wọ́n ṣàwátì o gbogbo ohun tọ́lọ́run ti ṣe fún wọn tí wọ́n ń wò tí ni wọ́n dùn lọ Ọlọ́run má jẹ́ kó dìbànújẹ́ mọ́ ọlá àti tóbi rẹ̀ Ọlọ́run wàlàlá wọláwọlá ọ̀wọ́dá ayé láti gbogbo ẹ̀yìn tí wọ́n wá rìn náà tí ẹ̀yìn iṣẹ́ náà ní gbogbo Ọlọ́run tàlẹ́bí Ọlọ́run má fà lẹ́yìn. So a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí Ọlọ́run fi sí ní ọkàn láti jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn a gbàdúrà pé ní gbogbo ọ̀nà wọn Ọlọ́run yóò máa ràn wọ́n lọ́wọ́ wọn. So a sì gbàdúrà ohun gbogbo tí ọkàn wọn náà fẹ́ ní rere Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún wọn. Kọ́mọ́ àdádúró sí gbààwẹ̀ nìkan Ọlọ́run bá ṣe fún wọn ní orí ọ̀fẹ́ kọ́ máa ṣe fún àwọn ènìyàn Ọlọ́run á túbọ̀ máa gbé wọn sókè iléeṣẹ́ wọn Ọlọ́run á sì máa sọdẹ ńlá ìjọba Ọlọ́run tí gbogbo wa ń lépa Ọlọ́run á mú wa débẹ̀. Praise the Lord. Thank you, sir. Thank you. Ọlá àpò àṣẹ àmìnà fún wọn bó ṣe bá ṣe fún ọtọ́ ọlọ́jọ́ olúfẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa náà wọ́lá àti tóbi rẹ̀ Ọlọ́run wọ́lá ọ̀la wọ́lá wọ́lá kéèdà ìlànà sí ọdún Ọlọ́run á bí àpọ̀jù rẹ̀ yọ mẹ́ta ọdún yìí Ọlọ́run àánú òǹgbẹ mẹ́ta àti ìgbọ̀ mẹ́ta Ọlọ́run àwọn ẹni tí ó lọ.